ẹ̀yin ènìyàn wa ẹ jọ̀ọ́ irú àwọn bàbá wo rèé ẹ wo bí ọ̀nà yìí ṣe rí. Àwọn arákùnrin kan ni wọ́n lọ sí ọ̀nà Mórò ní Ìlọrin níbi tí ọ̀nà ti bàjẹ́. Ó ní àwọn ọ̀dọ́mọkùnrin lọ ṣe o. Bàbá yìí dẹ̀ wá bá wọn bẹ̀ wípé wọn ò gbọ́dọ̀ ṣe fọ́nrán ọ̀nà yẹn bàbá yẹn dẹ̀ dúró tì wọ́n lọ́rùn. Bàbá yẹn dẹ̀ gbé fóònù báyìí wọ́n ti ń ṣe fídíò àwọn ọ̀dọ́ tí wọ́n ń ṣe àfihàn ọ̀nà yìí o wípé láti fi pe àkíyèsí ìjọba ìpínlẹ̀ Kwara o wípé ẹ wo ọ̀nà Mórò o, ẹ wo bí àwọn èèyàn ṣe ń yọ̀ ṣubú ń bẹ̀ wípé ọ̀nà yìí ò dá o, ẹ dákun ẹ wá bá wa ṣe ọ̀nà yìí o. Bàbá yìí dẹ̀ lọ dúró tì wọ́n lọ́rùn wípé kò sáyè kí wọ́n ṣe àfihàn ọ̀nà tí ò dá yẹn. Ẹ jẹ́ kí a fi ohùn sí kẹ́ kọ́kọ́ bá wa gbọ́ àwọn ohun tó ṣẹlẹ̀ láàrin bàbá tó lọ bá wọn wípé wọ́n gbọ́dọ̀ ṣe àfihàn ọ̀nà yẹn àti àwọn arákùnrin tí wọ́n ń ṣe àfihàn ọ̀nà tí ò dá ọ̀nà Mórò ní ìpínlẹ̀ Kwara. Ẹ bá wa tẹ́tí lẹ́kẹ̀ gbọ́ wípé ṣe eléyìí ṣó bójú mu nírú ohun tí bàbá yìí ṣe. Bàbá yọ ọmọ lọ o, bàbá yìí sọ pé ká má rìkọ́ọ̀dì bíbà yìí. Ẹ wo nǹkan àwọn bàbá tó ń jẹ̀jẹ̀kújẹ lójú ọ̀nà yìí lélẹ́yìí. Ẹ wo nǹkan ó yá bàbá yẹn máa kọjá lọ, Ọlọ́run ní bá dáadáa yín jẹ́. Ẹ lọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́. Kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀, ẹ wo ọ̀nà ṣe bàjẹ́. Ọ̀nà ló bàjẹ́ tó báyìí fa. Àwọn fẹ́ rìkọ́ọ̀dì àfẹ́ post ẹ̀ wọ́n ní ká má rìkọ́ọ̀dì ká má post. Àwọn bàbá yìí ni wọ́n ní ká má post o. Ẹ wo àwọn mọ́tò ṣe ń kọjá, ẹ wo àwọn èèyàn ṣe ń sáná ní ayé kí lójú ọ̀nà yìí. Ẹ wo àwọn èèyàn ṣe ń sáná ní àti mọ́tò ni àtẹ̀yàn ni kò sẹ́ni kankan tó ní rest of mind níbí báyìí. Ọyẹ máa kọjá. Ẹ lákò ẹ wo ọ̀nà this is Mórò ẹ wo ọ̀nà yìí báyìí. Bàbá ẹ máa fídíò mi, èmi náà ń fídíò yín. Mo ń rìkọ́ọ̀dù ẹ ń sọ pé kí n máa rìkọ́ọ̀dù. Èmi náà ti gbé fídíò yín báyìí. Ọyẹ ẹ máa gbé mi government house kọ́ Ìlọrin local government ni. Ọyẹ ẹ máa kọjá. Kọ́dà ọ̀rọ̀ irú àwọn bàbá yìí lèmi ti ríru wọn pẹ́ o. Àbẹ́ ẹ̀ wo nǹkan báyìí irú àgbákò wo lèyí. Bàbá yẹn máa gbé mi kémi lọ́mọ gbé yín. Èmi náà ń gbé ọ bó ṣe ń bújọba ohun tó níjọba olórí ikú ni wọ́n. Ẹ wà àwọn bàbá ẹ wo bàbá kò sí wàhálà ẹja yọ máa gbéra wa ẹ máa gbé mi. Bàbá mo ti rí yín gbogbo ẹ̀yin tẹ̀ ẹ fẹ́ kí wọ́n sí ọ̀nà ní. Ẹ ń jẹ nǹkan ni ẹ ń jẹjẹkújẹ bí ọ̀nà yìí ni bàbá. Àwọn bàbá náà kọ́lé sókè odò bẹ́ẹ̀ bá kọ́lé sókè odò ọ̀yẹ́ kínú yọ ọmọ dùn lérí ọ̀rọ̀ yìí. Ẹ dẹ́kun ẹ̀yin náà wo kò sẹ́ni tó bújọba Ràmọ́nì kò sẹ́ni tó bújọba Ràmọ́nì ẹnìkan kò bú Ràmọ́nì. Ẹ ṣeun bàbá. Ẹ̀yin ènìyàn wa ẹ jọ̀ọ́ irú àwọn bàbá wo rèé ẹ wo bí ọ̀nà yìí ṣe rí. Ṣé ipò tí ọ̀nà yìí wà ṣó dáa? Ṣé bí ọ̀nà yìí ṣe wà ó tẹ́ bàbá yẹn lọ́rùn? Gẹ́gẹ́ bí ohun tí àwọn bírọ́dà yẹn sọ wípé bàbá ẹ̀ ń rí jẹ ní bí ọ̀nà ṣe bàjẹ́ yìí ẹ̀ ń rí jẹ nínú ẹ̀ ni. Ẹ̀yin tẹ́ ẹ̀ ń gba owó ọ̀nà yìí sọ́wọ́ tẹ́ ẹ̀ jẹ́ kí wọ́n ṣe leléyìí. Torí tí nǹkan bá ti ṣẹlẹ̀ bóyá agbésùmọ̀mí bí wọ́n ṣe ń ṣòro bí agbọ́ nínú ìlú tí wọ́n bá ti ṣe àfihàn fọ́nrán ẹ̀ tàbí ọ̀nà ò dá kí ló dé tí ẹ̀yin kan máa ń dúró ní ìdúró alátakò wípé wọn ò gbọdọ̀ ṣe wípé wọ́n fẹ́ fi ba ìjọba yẹn jẹ́ ni. Ṣé tó bá ti lè ṣe àfihàn àwọn ibi tí ò dá tó nílò àtúnṣe nínú ìlú báwo ló ṣe jẹ́ wípé wọ́n fẹ́ fi ba ìjọba gómìnà tó wà ńbẹ̀ jẹ́ ni? Tí wọ́n bá ṣe àfihàn yìí ọ̀nà yìí kí wọ́n fi pe àkíyèsí gómìnà sí kí wọ́n fi ké gbàjarè sí létí wípé ẹ dákun ẹ má jẹ́ kí ọ̀nà yìí kó jẹ́ páńpẹ́ ikú fún ará ìlú ẹ wá bá wa ṣe ẹ jọ̀ọ́ kí ló burú ń bẹ̀ o ẹ gbọ́ ìyẹn ènìyàn wa ohun tí bàbá yìí ṣe ẹ jọ̀ọ́ kí ló ń tẹ́ bá wa rí sí ṣé nǹkan tó dáa ni bàbá yìí ṣe? Wọ́n dẹ̀ dúró wọ́n dẹ̀ takú ti àwọn arákùnrin yẹn wípé ó yá ẹ jẹ́ ká máa fídíò ara wọn. Àwọn yẹn wá ń fídíò bàbá náà ń fídíò wọn wípé àwọn tí wọ́n ń ba ìjọba gómìnà Abdulrahman Abdulrasaq àwọn tí wọ́n ń bàjẹ́ ṣé àwọn ló ba ọ̀nà yẹn jẹ́? Ṣé ojúṣe gómìnà kọ́ ni láti tún ọ̀nà ṣe? Àwọn ni wọ́n gbé àpótí àwọn ni wọ́n wà ń bẹ̀ tó sọ wípé àwọn máa ṣe omi àwọn á ṣe ọ̀nà àwọn á ṣe iná ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ kíní kan ọ̀fẹ́ nígbà tí wọ́n ń polongo ìbò. Ṣé bí àwọn ọ̀rọ̀ tí àwọn gómìnà gbogbo àwọn olóṣèlú tí wọ́n máa ń sọ ni wípé àwọn á ṣe ọ̀nà ṣùgbà tí ọ̀nà wá bàjẹ́ kò yẹ kí ará ìlú sọ̀rọ̀ lé lórí.
ṣe rí nǹkan tá à ń sọ ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ló ń pọ́n. Irú àwọn tó ń ba ìlú jẹ́ rèé, bóyá àbúrò wọn kan jẹ́ sínétọ̀ àbí rẹ́ẹ̀pù ní ìpínlẹ̀ Kwara, ẹ rí wípé irú àwọn ọ̀nà tó bàjẹ́ yìí, ibẹ̀ ni àwọn agbésùmọ̀mí, ibẹ̀ ni wọ́n máa ń dúró sí jù. Ìdí tí a fi máa ń ké gbàjarè ni wípé kí wọ́n tún ìlú ṣe, kí wọ́n tún ọ̀nà ṣe. Tẹ́ ẹ bá ṣe àkíyèsí wípé púpọ̀ àwọn èèyàn tí a máa ń gbọ́ wípé wọ́n jí gbé, àwọn ọ̀nà tó bá ti da, ibẹ̀ ni àwọn ajínigbé yẹn máa lọ ń dúró sí jù. Pàápàá jùlọ àwọn ọlọ́kọ̀, àwọn dírẹ́bà, awakọ̀ tí wọ́n kó èrò, àwọn ibi tó bá ti dá yẹn ni wọ́n á lọ dúró sí. Ẹ wá sọ fún wa bí ọ̀nà yìí ṣe rí. Tí àwọn ajínigbé tí wọ́n bá wá dúró síbẹ̀ yẹn, gbogbo àwọn èèyàn tó ń gba ibẹ̀ yẹn tàbí àwọn dírẹ́bà tó ń gba ibẹ̀, ìgbà wo ni wọ́n ní jí wọn gbé? So nígbà tí ìlú ò bá da, tẹ́yìn kan sọ wípé ó da, kí wọ́n má ṣe fídíò, kí wọ́n fi wọ́n sílẹ̀, wọ́n ń ba ìjọba jẹ́ ni. So ẹ rí wípé ẹ̀yin wọ̀nyí ló yẹ kó máa pè ní àríjẹ nídìí mọ̀ ń dàrú, àríjẹ nídìí ìbàjẹ́. Bó ṣe ń bàjẹ́ yẹn, ibẹ̀ lẹ́yìn tí ń rí owó náà. Ó ní àwọn ọ̀dọ́ wọ̀nyí fi bèrè pé bàbá ẹ ti gba owó ọ̀nà yìí ni, ṣé ẹ ti gba owó tó fi tú ọ̀nà yìí, bóyá àbúrò yín ti gbà ó ti kó sọ́wọ́. Ṣé bí nǹkan ṣe ń ṣẹlẹ̀ nínú ìlú. Àwọn kọ̀ọ̀kan bí irú ìwà tí bàbá yìí wù bí wọ́n ṣe ní nìyẹn o. Wọ́n ní tẹ́ bá ti ṣe àfihàn fọ́rọ́, ẹ bá máa ṣe àfihàn àwọn ibi tó bá kù díẹ̀ kù dé ibi tó bá kù. So tó wọn bá ṣe àfihàn ẹ̀, báwo ni wọ́n ṣe mọ̀ wípé ibì kan nílò àtúnṣe? Báwo ni wọ́n ṣe mọ̀? Wọ́n wà lórí ayélujára, gbogbo àwọn olóṣèlú, gbogbo àwọn gómìnà wọ́n ń rí. So nípasẹ̀ wípé wọ́n ṣe yẹn, wọ́n lọ pin kàn wọ́n wípé ọ̀nà bíbà yìí kò dá, ó yá àwọn ará ìlú ti ké gbàjarè sétí yín o. Ṣùgbọ́n ẹ̀yin kan ẹ wá dúró ní ìdúró kò kàn yín. Ẹ̀yin àríjẹ nídìí mọ̀ ń dàrú, torí bó ṣe ń bàjẹ́ yẹn ó ti níbi tẹ́yìn ti ń jẹ níbẹ̀. Bóyá ó ti ní owó tí wọ́n ti gbé fún bàbá yẹn, gẹ́gẹ́ bí nǹkan tí àwọn arákùnrin yẹn sọ wípé bàbá èló lẹ ti gbà, so wọ́n ti fún yín lówó ni, àbí ó ti lówó tẹ gbà níbẹ̀ tẹ́ fi ní kí wọ́n má ṣe fídíò bẹ́ẹ̀. Ẹ̀yin ènìyàn wa, ṣé ẹ rí nǹkan tá à ń sọ? Adẹ̀ ń sọ pé gbogbo aká fọwọ́sowọ́pọ̀ ká tún ìlú ṣe. So tí ibi nǹkan bá bàjẹ́, wọn ò gbọdọ̀ ṣe fídíò ẹ̀ mọ́. Àwọn kan tẹ̀ tí wá sọ di iṣẹ́, wọ́n á ní opposition ni, wọ́n á ní opposition party ni. So opposition party ló bà ọ̀nà jẹ́. So tí nǹkan ò bá da, wọn ò gbọdọ̀ sọ̀rọ̀ lé lórí. Ọjọ́ wo wá ní ìlú fẹ́ dà? Ẹ̀dẹ̀ ń promise wọ́n máa ṣe, ìlú á da. So nígbà tí nǹkan ò bá da, tó bá pe àkíyèsí wọn sí, ni wọ́n ba ìjọba wọn jẹ́ ni. Ṣé ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ o? Wọ́n ní amúkọ ẹrù rẹ̀ wọ́ lókè lẹ́wọ̀ ẹ̀wọ̀ ìsàlẹ̀. Bó ṣe ń bẹ̀rẹ̀ leléyìí o. Àwọn kan ti wà tó jẹ́ wípé olóṣèlú àbí gómìnà ṣe dá, wọn ò ṣe dáadáa, bọ́n ṣe máa dúró sí wọn lẹ́yìn ni. Wọ́n ní kí wọ́n fi wọ́n lẹ̀, ara wọn ni bàbá wọ̀nyí. Ẹ̀yin ènìyàn wa, kí ló tẹ́ bá wa rí sí fọ́nrán tẹ́ bá wa wò tán yìí? Ṣé nǹkan tí bàbá yìí ṣe ṣó dà? Ẹ jẹ́ kí a rí èròǹgbà yín ní abẹ́ ọ̀rọ̀ àríwísí ìyẹn lórí ètò tá a wà yìí. Àní dààmú, ẹ bá wa pín kó kan gómìnà Abdulrahman Abdulrasaq lára wípé ọ̀nà mórò ẹ̀wò kan tó dá o, ọ̀nà ò dá o, ọ̀nà ò dá o. Àìmọye àwọn ọ̀nà bẹ́ẹ̀ tó ti bàjẹ́ nínú ìlú tó nílò àtúnṣe. Ẹ tú ọ̀nà ṣe, ẹ pèsè ètò ààbò sórí ará ìlú. Ara àwọn nǹkan tẹ́ wà ń bẹ̀ fún nìyẹn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni owó ẹ̀ ti wà ńlẹ̀ fún yín tẹ́ fi túnṣe. Àtọ̀nà security vote, owó ẹ̀ wọ́n fún ẹ̀yin gómìnà o. Kí ló dé tẹ́ ẹ pèsè ètò ààbò sínú ìlú? Ọ̀nà túre o, ẹ tú ọ̀nà ṣe o. Ẹ̀yin ni wa, pẹ̀lú ìgbésẹ̀ tí àwọn arákùnrin tó ṣe fọ́nrán yìí tí wọ́n gbé, kí ló tẹ́ náà bá wa rí sí ìgbésẹ̀ yẹn? Bó tẹ̀ yẹ kí bàbá yẹn ọ̀n bu ẹnu àtẹ́lù wípé kí wọ́n má ṣe fídíò. Ẹ̀yin arákùnrin tẹ́ ṣe fídíò yìí, ẹ kúṣẹ́, àgbé fún yín, ẹ kúṣẹ́ takuntakun. Elédùmarè àwọn kó ran gbogbo wa lọ́wọ́, àní ṣe lásán. Ẹ ṣeun gan ni ẹ̀yin yẹn wa. Ní orí ìkànnì wa níbí, èmi náà lọ́mọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, àbúrò yín, Àṣàkẹ́ TV Show. Ẹ máa bá wa pín ètò wa lórí Facebook. Ẹ bá wa máa fi èròǹgbà yín sí àwọn ètò wa tẹ́ ẹ bá ń rí lórí YouTube náà. Ẹ máa bá wa fi sí. Nǹkan tá a fi ń sọ ní ẹ wípé Yorùbá jí máa sùn. Àṣàkẹ́ TV Show.